Ọlọ́run ní fẹ́ yín lẹ́ o ọmọ rere agbẹ̀yìn tí yín náà ọmọ rere agbẹ̀yìn ní dẹni àná Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Akéde Yorùbá TV News káàkiri orílẹ̀-èdè àgbáyé ojú tẹ kú fún omi ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ fi máa ń gbọ́ mi etí náà ò ní di láṣẹ Elédùmarè. Mo kí gbogbo àjìjàngbara gbogbo àwọn ọmọ aládé ọmọ káàárọ̀ oòjíire fídíò tẹ wò olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà Májàsọlá ẹkùn bàbá dámì àwọn náà Fọhùn léde sí gbogbo ọmọ káàárọ̀ oòjíire gbogbo ọmọ aládé tí wọ́n ṣèdúpẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tún gbà wá níyànjú ẹ wo fídíò ọ̀hún kí ẹ̀yin náà mọ̀ tí olóyè Májàsọlá tí wọ́n sọ ń bẹ̀ gangan ń padà bọ̀ náà kí gbogbo ẹ wo lọ bó ṣe yẹ kó wọnú ara wọn àní òṣà ní ẹjẹ asáré ṣe mo ní láti ṣàlọ àwọn èèyàn mi èèyàn nìyẹn òṣà ní èèyàn nìyẹn ó ní ilé ìfiyín ṣeré lóòótọ́ làwọn ti gbé sínú pépà tó ti dúpẹ́ káàkiri bẹ́ẹ̀ ṣe dìde tẹ́ ẹ wá dúró tì wọ́n nígbà tí òkú màmá ènìyàn ó boni lára já ṣọlá ènìyàn láṣọ iyì wa tí a fi ń bora ènìyàn tóbi dé já ṣọlá ènìyàn boni lára ó já ṣọlá ènìyàn boni lára ó já ṣọlá ó máa já ṣọlá ẹ̀yin láṣọ iyì wa ẹ sì ní gbó láíláí ẹ ní fàyà wọ́n mọ iyì yín o wọ́n mọ iyì yín o kò sí nǹkan méjì tí bàbá wa sọ kò sí ọ̀rọ̀ méjì tí bàbá wa sọ ju wípé ẹ ṣé òṣàmì gbàgbàgbà òṣàmì gbò òṣàmì gbì ó yá ẹ báwọn èèyàn yìí sọ̀rọ̀ bá mi. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó láyé lọ́wọ́ ọba alágbára lórí gbogbo alágbára wọn tó ní gbogbo nǹkan lọ́dọ̀ tó tòrè Ọlọ́run kábíyèsí Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri ayé dúpẹ́ ẹ kú àdó tì mí Ọlọ́run ọba tó láyé yọba mi dúró tì yín Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ẹ kú àìfimílẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ọmọ rere agbẹ̀yìn tì yín náà ọmọ rere agbẹ̀yìn ní dẹni àná Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run bá mi wà pẹ̀lú gbogbo mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá yín mọ̀mọ́ káàkiri àtẹ̀ntọ́ wá síbi òkú mọ́mì mi àtẹ̀ntí ọ̀rá yìí wà mo dúpẹ́ lọ gbogbo yín àtẹ̀ntọ́ ń bẹ lórí íńtánẹ̀tì ń ṣàdúrà àtẹ̀ni tó ń sọ mo ṣàdúpẹ́ lọ́wọ́ gbogbo ayé káàkiri mo dúpẹ́ o Ọlọ́run ní fi yín lẹ̀ o mo dúpẹ́ because èèyàn mélòó ni mo fẹ́ dárúkọ èmi ló fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. tàbá tẹ̀ ni pé kẹ́ máa dárúkọ tẹ́ bá dárúkọ èèyàn kan tẹ́ bá dárúkọ èèyàn kan á dìjà. mo dúpẹ́ lọ gbogbo lọ́ba lóyè káàkiri mo dúpẹ́ gan mo dúpẹ́ torí pé ọmọ mi kan Kẹ́hìndé Oríyọmí ọkọ orin kan máa ń rántí ọmọ yẹn ó ní ẹni tí ò lóògùn á lọ Ọlọ́run ẹni tí ò lọ́tẹ̀ á hùwà rí ẹni tí kì í ṣe èpè á máa sóre o ẹni tí ò làbòsí á lò ónú mímọ́ àbòsí ò léèrè ó ń ba ayé jẹ́ ni àbòsí yìí ni ní ìwà sí àìdá ni alábòsí ò fẹ́ mọ ọmọ ìyá ẹni nì ó lè ṣàbòsí òbí rẹ̀ nítorí wípé kówó lè yọ nídìí àbòsí ṣíṣe tàbòsí ẹ̀dá bá pọ̀ á di ìlara kò ní ròhun tó dá o kò dunnú sí o pẹnìkan fẹ́rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ju òun lọ yóò máa wọ̀nà pé kí wọ́n lè túká á ní kàkà kíkú má jẹ ṣèṣe ara mi o àwàdànù sá ni yóò padà fi ṣe alábòsí tẹ̀rí yẹn o kò ráyé wá o àfi tó bá lè dẹ́kun àbòsí ṣíṣe torẹ́ni tí yóò làbòsí á lò ónú mímọ́ Oríyọmí Kẹ́hìndé ló sọ bẹ́ẹ̀ ọmọdàgà ó tún wá ní ọjà láyé àná tán ni ẹ̀dá ò lè ná lé ayé tán ó ti wá mú ilé ayé gogo ìwà tẹ̀sí ló yẹ kẹ́dà ó ní ipò ayé padà wá tán ipò ayé wá tán gbogbo agbára láyé ọmọ tán because ilé ayé tá wà kò sí life champion kọ́dẹ̀ champion ló wà àti rẹ̀ nìkan tó kú tí wọ́n gbé gbogbo owó rẹ̀ gbogbo mọ́tò rẹ̀ gbogbo ilé rẹ̀. ẹ wo about wíwé máa yẹn. so gbogbo nǹkan láyé. tẹ́ ẹ bá rí ilé tó kọ́ sí ilé Àbújá àbí Lagos State. ìgbà tí mọ́mì mi kú nísìn ó àṣẹ òun nìkan. àwa kú ìwà. ó ti kú wọn àti ìwà rẹ̀ so ìgbà tí mò ń bọ̀ ilé ayé èmi nìkan nù ìyá mi ni kò sọ̀rọ̀ kò sẹ́bí kò sí nǹkan Ọlọ́run fi ra ẹ̀ hàn ọba tó lágbára lórí gbogbo alágbára ọba tó lóògùn tó ní gbogbo nǹkan ọba tó láṣẹ so mo dúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá káàkiri o Ọlọ́run ní fi yín lẹ̀ o Ọlọ́run bá mi dó tì yín Ọlọ́run ní sẹ́yìn lẹ́yìn nìkan Ọlọ́run ní sẹ́yìn lẹ́yìn nìkan mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé thank you mo lọ́ọ̀fù gbogbo bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀fù mi Ọlọ́run lọ́ọ̀fù ẹ̀yin náà ẹ ṣé mi lọ́ọ̀fù.
òòṣà ní ká dúpẹ́ òòṣà ẹ má sọ̀rọ̀ ọmọ ẹ rọra jókòó yí bẹ́ẹ̀ ẹ ní sùúrù fóònù ti pọ̀ jù ẹ rọra jókòó bẹ́ẹ̀ òòṣà ní ká dúpẹ́ gbogbo mídíà nínú Yorùbá Nation pátápátá àti gbogbo mídíà tí ò sí nínú Yorùbá Nation tó jọmọ Yorùbá gbogbo blogger pátápátá látòkè désàlẹ̀ ó ní ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá àti Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èrò ní owó bí tá a wà ní ọjọ́ tí à ń ṣòkú yìí mo mọ bí gbogbo yín ṣe máa ń pè mí ẹ̀yin ìyá wa tẹ́ máa sunkún ìyá kan tí ẹ pè mí ó ní kí èmi àti Kóìkí ká lọ ti òòṣà mọ́nú ilé ó ní ká tì yín mọ́ yàrá ká mú kí dání mo ní mo ti gbọ́ mà òòṣà tó ti wà ní Kútọ́nù mo wá ní wàhálà tí wàá dé bá ẹkún ní ṣá ẹ má jẹ́ ó lọ òòṣà díẹ̀ ló kù a fẹ́ máa bá yín gbẹ́sẹ̀ yín báyìí àbí kò yé yín ibi tí mo máa ń kẹ́kọ̀ọ́ gan lára nǹkan èèyàn tó bá ti wà láyé tí ò kẹ́kọ̀ọ́ ó kù díẹ̀ káàtó lọ máa kẹ́kọ̀ọ́ ní ẹnu ìgbà tí mo mọ òòṣà mo kọ́ àwọn ẹ̀kọ́ tó ní agbára tẹmọ Sunday Ọlọ́run lọ lò sá ó ti mọ́ mi lẹ́nu ni ẹ má bínú Chief Sunday lẹ́nu ìgbà tí mo mọ̀ wọ́n bí gbogbo èèyàn ṣe máa pariwo ọ̀pọ̀lọpọ̀ á wò pé èèyàn báyìí pé kinní kan simplicity Chief Sunday ó ní agbára mi ìrírí very simple very free ṣebí ẹ ti ẹ máa ṣe pé ẹ má jẹ́ kán súnmọ́ ẹ má jẹ́ kán fún nǹkan pa lára ẹ má jẹ́ kán ṣe kinní kan ìgbà téèyàn wá bọ́rẹ̀ sí kolobo gan tó wá dúró sáàárín àwọn èèyàn kí ló wá tún kù ẹ jọ kí ló tún kù tá fẹ́ ṣe kò sí nǹkan tá wá sọ just kékeré few minutes la fẹ́ lò kàn ti dúpẹ́ ni ó ti tán torí mi ìfẹ́ gbé mọ́ ṣó ìrọ̀lẹ́ ta máa ṣe àbí kò yé yín báyìí a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o. a sì máa tún òkú mọ̀mọ́ ṣe ní Germany pé ọmọ rí lọ́gbẹ̀yìn gbogbo wa náà bí ẹ bá ń ìyá tó bí yẹn tó bá kú téèyàn wá ń ṣèrántí ẹ̀ lójúmọ́ ó tó bójú bẹ́ẹ̀ lọ ṣé wàhálà. kò tiẹ̀ ń ṣe ìyá wa ìyá Yorùbá torí gbogbo wa la mọ irú nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe pé àsìkò wọn ti tó ṣùgbọ́n tó bá ń sọ wípé abiyamọ nínú ayé abiyamọ ni màmá wa abiyamọ yàtọ̀ sí abiyagba tí a bá wá ń ṣe òkú màmá ní everyday bẹ́ẹ̀ ṣe sọ every week every month wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ ẹjọ́ kí la lè fi sẹ̀san oore fún wọn kò sí nígbà tí ojú le tó lele tí màmá ní Sunday ta ló fẹ́ kí tún lọ bẹ̀ màá lọ bẹ̀ Ọlọ́run just like that màmá dẹ̀ lọ abiyamọ ti kí ló tún kù kò sí nǹkan kan mọ́ bà mí ẹni a máa ṣe ti Jámánì nígbà wo ni ká ṣe báyìí. ẹ tẹ́ bá ti mú date àṣẹ sàárà fún wọn bí wa. ó ṣá ẹ má bínú ó ti mọ́ mi lára ni láti máa pè yín lóṣà ó ṣá kò wá ní dìgbà yẹn o kí ìrìn gbé yín lọ torí ṣe òṣà báyìí bọ́ bá ṣe kúrò ń bì yìí ibòmí ìná ń gbà lọ ó la ṣe ń sọ wípé ibi tí Ọlọ́run di ìrìn àjò ọmọkùnrin sí ó kọjá ìwà àtẹ̀mí o wàláhì Ọlọ́run ló rìn ìrìn àjò ayé wọn bá ṣe ń mú wọn bíná oníkálukú ṣáà òṣà ẹ ti di network everybody kan táàpù mo ní òṣà ibi kan jẹ́ táàpù tèmi àbí kí ló dé tàbá dẹ̀ wá sọ èèyàn tí ò bá mọ̀ yìí rí tó bá rí yíbà yá nínú kò ń ṣe máa tà sọ. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá àwọn ọba yẹn jọ mí lójú kan bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ọ̀ní bàbá Ọ̀ní gangan ó dùn bàbá gbé Sunday ọmọ mi ò rẹ wá sọ fún wọn ó dùn bàbá gan Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá Ọ̀ní ọmọ mi bàbá mi olúgbọ́n gbogbo yín bàbá kábíyèsí tó ga yẹn bàbá Jèrò kí lorúkọ kábíyèsí tó ga yẹn bàbá Ògìní kábíyèsí Ògìní bàbá wa orílẹ̀ kéńtà bàbá wa kábíyèsí Oníbàrígà àwọn ọba bàbá kábíyèsí Olúpòtì àwọn tó wá gbòó bàbá dáadáa bàbá yẹn wọ́n máa ń pè mí every second Sunday wọn ní kábíyèsí sálàáfíà ni wọn ní dáadáa ní bàbá mi mo dúpẹ́ lọ gbogbo wọn ó dùn bàbá wọn ní pé Sunday ò lè sọ fún mi kí ló dé bàbá pọ́n ilé inú mi wá dùn pé gbogbo ọba gan wọ́n ti dìde wọ́n ti rí Ọlọ́run jẹ́ kẹ́mi gbogbo àwọn bàbá wọn gùn àbí pé ká má sọ̀rọ̀ sọ́ba kankan àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yẹn ẹnìkankan mọ̀ bọ́ ẹnìkankan mọ́ gbogbo nǹkan láì tọ́lọ́run ni Ọlọ́run jẹ́ mi ògbó yóò ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan. bọ òòṣà lè sọ̀rọ̀ kẹ́ má sọ Ọlọ́run bọ ẹlẹ́bọ ni yín náà
bí wọ́n ṣe ń pè ẹ mọ̀ ẹni ìbílẹ̀ ni mí. Ìbílẹ̀ proper. So ẹgbẹ́ mo kọlà. Èmi gan afẹ́ kọlà ibo ni mo ti lè rí ìlà ikọ̀ báyìí. Gbogbo nǹkan àṣàdẹ̀rẹ́ ọ̀pọ̀ ọ̀nà agboolé wa. Chọ́ọ̀chì ni bàbá mi bí mi sí, Christian ni mí. Bàbá tó bí mi gangan ń ṣe babaláwo ń ṣe gbogbo ẹ̀. Yọ́dẹ̀ tí mo sọ pé gbogbo agbára ọwọ́ Ọlọ́run ló wà. So bàbá mi jẹ́ kí n mọ̀ pé Ọlọ́run ló lágbára o. Tó bá yẹ pé ẹnìkan ń bẹ tí mẹ́lẹ̀ ayé tó yẹ pé ìgbà kan ti bí ó ti lo bí àìní ọdún a sì bá láyé sí á ní bóyá òun nígbàkejì Ọlọ́run ààrẹ nìkan kan bẹ́ẹ̀. So Ọlọ́run tásìkò ẹ̀dá bá ti pé báyìí yóò kú ni. Àsìkò ẹ̀dá ni mo ń pè lẹ́dá máa ń kú. Kì í ṣe pé wọ́n ń pààyàn. Ẹni tásìkò rẹ̀ bá tó lọ́ máa kú. So Ọlọ́run nìkan lọ́ba alágbára òun ni ká gbé gbogbo agbára fún. Òṣà ìjọ mi lójú ní ṣọ́ọ̀ṣì. Ẹjọ́ mi lójú lọ́jọ́ òkú màmá ní ṣọ́ọ̀ṣì. Ibo lẹ ti rí gbogbo bíbélì tẹ̀. Christian ni mí mo mọ báyìí. Ṣé máa ka báíbù ni? Ìjọ tí mo wá sọ́dọ̀ yìí ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wọnú bíbélì lọ èmi àti Sàyí Ṣìtù àfà Ṣìtù. Ẹ tún wá wọnú Kùrán. Àfà Ṣìtù jókòó à ń jẹ Ifá agbókèlè dání bẹ́ẹ̀ nígbà tí òṣà tó wọnú Kùrán. Mo ní àfà Ṣìtù ní òṣà. Ọlọ́run ni máa ń nífẹ̀ẹ́ yẹn. Ọlọ́run bá nífẹ̀ẹ́ yẹn. A wá mú ìfẹ́ nìyẹn. A sọ̀kalẹ̀ sí ayé. A fi sára àwọn èèyàn mọ̀ nífẹ̀ẹ́ nìyẹn. Ọlọ́run bá mi nífẹ̀ẹ́ gbogbo yẹn tẹ́ nífẹ̀ẹ́ mi. Ẹni tí ò nífẹ̀ẹ́ mi náà tó jẹ́ pé Ọlọ́run fọ́ọ̀sì mi lé lórí ni Ọlọ́run bá mi ṣàánú fẹ́ yẹn náà. Bíbélì ni bàbá dáríjì wọn torí wọn ò mọ tí wọ́n ṣe. Ọlọ́run bá mi ṣàforíjì fún mi. Yóò ṣàforíjì fún mi náà. Àmín àtèmi náà o. Àfà mi Muyideen àlejò pàánù lé o. Àfà mi Muyideen mẹ́bí o. Ọmọ bàbá Muyideen Bello. Ẹjẹ abó lórí rìnrìn. Àfihàn àtúpadà máa ríra láìpẹ́. So ẹ̀yin olólùfẹ́ mi a ní rí jù báyìí lọ a kò fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni fún yín rè ó ti rìn jìnnà tẹ̀kọ́ I trust you. A kò fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn ni fún ìdìde tí ẹ dìde fún ti bẹ́rẹ̀ àmàmá wípé ẹ ṣé gan ni o ọmọ rere ló máa gbẹ̀yìn gbogbo wa o. Ẹ káàbọ̀ padà ẹ̀yin náà ti rí wò lórí ìkànnì yèyé dára orí ìkànnì wọn náà ni a ti ṣe àwárí fídíò ọ̀hún tá a fi ní kó jàǹfààní fún gbogbo wa. Yèyé dára ẹ̀ ní ṣubú dànù ẹ̀ ní fẹsẹ̀kọ ẹ̀ ayé ò ní sọ yín mú bẹ́ẹ̀ ni wọn ò ní mú yín lóhùn ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu ọmọ olóyè ọmọ Adéyẹmọ ẹ jẹ́ ká ṣe ra wa lóṣù sọ̀rọ̀ ká sì túbọ̀ máa dìde láti ṣe àtìlẹ́yìn tó gbópọn fún olóyè ọmọ Adéyẹmọ. Mo tún padà bọ̀ lórí ìkànnì Akéde Yorùbá TV News ẹ sáà máa subscribe síbẹ̀ èmi náà máa mú gbádùn ọ̀tún wá fún gbogbo wa.